ẹ̀yin tí Wumi Toriola ibo lẹ́wà ó yẹ súnmọ́ bí náà Yorùbá Premium fẹ́ gbé wa débẹ̀ ibo ló fẹ́ gbé wa lọ báyìí Omoge Elebolo ibẹ̀ ni Yorùbá Premium fẹ́ gbé wa lọ eléyìí tí ń show lórí Yorùbá Premium báyìí tẹ́yìn ò báyìí tí ì rí ẹ máa lọ sórí Yorùbá Premium kẹ́ ẹ lọ wò bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn wa o ẹ káàbọ̀ sórí ìkànnì yìí Lẹ́yìn Ìtàgé níbi tá a ti ń ṣe Yorùbá movie reviews fún yín níbi tá a ti ń sọ nípa àwọn sinimá àgbéléwò káàkiri lórí YouTube ní tàbí other streaming platform tó bá yẹ bẹ́ẹ̀ náà láti rí a máa sọ fún yín ní kẹ́ ẹ lè lọ ṣe kíni kẹ́ ẹ lè lọ wò kẹ́ ẹ fi ṣọ̀run àjìjà èyí mo gbé wa lónìí Omoge Elebolo látòrí Yorùbá Premium ṣé mo pé ìgbádùn tí òun ló jẹ wá lógún bí èyí bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn kan ṣe alábàpàdé ìkànnì yìí ẹ má gbàgbé o láti bá a subscribe sí bíbá yìí nítorí kẹ́ lè máa rí gbogbo àwọn notification wa bá a bá ṣe ń drop content lóríṣiríṣi Omoge Elebolo ó ti ń show lórí Yorùbá Premium TV lórí YouTube ẹ̀yin náà máa gbádùn ẹ̀ tẹ́ báwo sinimá yìí ó jẹ́ sinimá kan tó kún fún kìkì ẹ̀kọ́ ọgbọ́n ìmọ̀ àti òye Wumi Toriola ó wà nù iṣẹ́ yìí Ayọ̀ Ọláyà Wasila coded Binta Ayọ̀mọ́gàjì màmá ni àwọn legend ṣẹ́yìn náà rí pé àwọn cast tó wà nù iṣẹ́ yìí wọ́n ta lẹ́nu dáadáa Binta Ayọ̀mọ́gàjì ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé màmá ti dàgbà màmúdè nífẹ̀ẹ́ borúkọ ara wọn jẹ́ náà ẹ̀yin náà lọ wo Omoge Elebolo ṣẹ́yìn wá ń retí part 2 àbẹ́ retí part 2 ṣé part 1 ẹlẹ́yìn rò mí pé kó yẹ kó tán sí ni àbí kó ṣì ní ẹlẹ́ẹ̀kejì. A life built on deception may shine brightly at first but the truth eventually demands its reckoning. Òótọ́ ni o gbogbo ohun tá a bá ṣe pẹ̀lú tó ń dán lónìí lójú àwọn èèyàn yóò padà já sí òótọ́ lọ́la ni. Ẹ̀yin olólùfẹ́ Yorùbá movie ẹ máa lọ sí orí Yorùbá Premium TV lórí YouTube kẹ́ ẹ lọ wò ń bẹ̀ Omoge Elebolo movie ó ti ń show lọ́wọ́lọ́wọ́ Omoge Elebolo review òun nìyí tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́yìn bá wá like Omoge Elebolo ẹ lọ wò lórí Yorùbá Premium ṣé ẹ̀ ń retí part 2 àbẹ́ ẹ̀ retí part 2 ṣé ẹ ṣì fẹ́ wo part 2 ẹ̀ àbí ibi tó tán sí yẹn náà lẹ́yìn lérò pé ó yẹ kó tán sí action yẹn ò tí ì tán Wumi Toriola new movie Wumi Toriola ṣì ní nǹkan tó máa deliver fún wa ṣé ẹ rí Omoge Elebolo one of the best Yorùbá drama 2026 ni ṣẹ́yìn kílẹ̀ yín lè rate ẹ̀ ní bíbá ó dà tẹ́ ẹ báyìí tí ì wo part 1 ẹ lọ sí orí Yorùbá Premium lórí YouTube kẹ́yìn lọ wò ń bẹ̀ kẹ́ ẹ wá padà wá kẹ́ ẹ wá fi kọ́mẹ̀ntì yín sí bíbá ẹ ṣé gan nítorí pé ẹ ń tẹ̀lé ìkànnì yìí títí ìgbà míì tá a tún fi pàdé èmi àti yín a ò ní jẹni tí wọ́n ń wá o ó dàbọ̀.